Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Yeah. Ẹ̀yin tèmi. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. Ẹ jẹ́ káwọn èèyàn wa máa darapọ̀ mọ́ àní ọ̀kọ̀ọ̀kan ìjẹ̀jì lórí ìkànnì tá a wà yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Ẹ jẹ́ káwọn èèyàn darapọ̀ mọ́ àmúfẹ́ kẹ́ ṣe show yìí. Mọ́mí Fọláṣadé Fọlárìn ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà ní àyín. Pápápá ni mo máa ṣe mo ṣẹ̀dẹ̀ láti fi ṣe ni. Mi ò tí ì wọlé ẹni pé inú mọ́tò gan mo wà. Ẹ̀yin tèmi ẹ fẹ́ mo sáré fi caption sórí show yẹn ni o. Ẹ ṣé. Bàbá tí Agbala kí n tag Agbala Gabriel, ẹ jẹ́ kí n tag Agbala Gabriel. Ẹ jẹ́ ká tag Agbala Gabriel. Mo ti tag Agbala Gabriel. Ẹ máa bá mi tag àwọn fans wa. Okay now. Yeah. Mo kí gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti ní àgbàlagbà, lónílé àti ní àlejò. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ wà lórí ìkànnì yìí kẹ́ bá mi share. Ẹ bá mi share show yìí. Ẹ máa bá mi share show yìí. Ajé kì í gbé Babátúndé, Bọ́lá Ìṣọ̀lá, Princess Ade, God bless you all. Mo kí gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin àti lóbìnrin, ní ọmọdé àti ní àgbàlagbà, ní onílé àti ní àlejò. Mọ́lẹ́mi Iyalaje yín náà rèé, mọ̀ngánà bá bọ̀ ọ̀rọ̀. Èmi á máa sọ wípé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ tèmi, ṣe rí ẹni tọ́rọ̀ mi bá ta bà lónìí, ẹ bá sọ fún nítọ̀hún kó má fi ṣe bínú o, ṣùgbọ́n kó lọ rè túbẹ̀ ṣì ni. Lórí ọ̀rọ̀ bàbá tẹ̀ ń wò lójú ìwòran yìí, mo ní kẹ́ ẹ jẹ́ ká sáré mẹ́nu bà ní belenja. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bàbá professor. Who is this bàbá professor? Mo ti receive a lot of calls and text messages nípa this bàbá. Mo dẹ̀ fẹ́ kí Agbala Gabriel, mo ti sọ fún kó lọ ṣe investigation lórí bàbá yìí. I have told him. Mo ti send the message sí látànà. Because gbogbo nǹkan tí mo ń gbọ́ nípa bàbá yìí kò tẹ́ mi lọ́rùn. Àdẹ̀fọ́ ọ̀rọ̀ yìí kó tún padà dàbí ọ̀rọ̀ bàbá Súlè sú èbèbí ọjọ́ kìíní àná tó padà dógun tó dọ̀tẹ̀ tó di gbàgbós lórí ìkànnì tá a wà yìí. So àwa kan wà tẹ́ pé tá bá ti ríyàn báyìí ó máa ń tètè easy fún wa ká máa tètè pity èèyàn pé èèyàn irú mọ́mì wa ń sìn, mọ́mì wa kan ti ń pity. I really pity this bàbá o. But who is this man? Who is this bàbá professor? Adúpẹ́ wọ́n sọ pé ọmọ ẹ̀ ti wá, wọ́n ló ti mọ́ ọmọ, wọ́n láwọn ọmọ ẹ̀ ti yọjú. Wọ́n láwọn ọmọ ẹ̀ ti yọjú. Ẹ máa bá mi press love and like. Wọ́n láwọn ọmọ ẹ̀ ti yọjú.
ẹ jẹ́ kó hand over láwọn ọmọ ẹ̀ lọ́wọ́ kó máa lọ. Bóyá ọjọ́ orí ló jẹ́ kí bàbá máa sọ, because ẹnìkan sọ fún mi, if you look at the comment section, there was a particular man tó sọ yìí pé òun ni pastor, pé bàbá yìí ti wá sí church òun rí. Humphrey, ẹ jẹ́ wo orúkọ ẹni yẹn. A pastor ó ti lọ comment síbẹ̀. Ifeyinchukwu Humphrey Chizzy, mi ò mọ orúkọ àwọn ibẹ̀, ó pè ó kọ́pọ̀ ni. The church Baba mentioned, I am a pastor there. I took care of him for 1 year. Fed him, gave him shelter, clothing. I only told him that I would like to see his family because he is aged. And Baba carried all his things and left the church. Only, again, bó ṣe kọ́ ẹ máa wo, only that, we are mistaken. That's the, okay. There is one, again, Kimberly, like, there is one night, okay, there is one night that, mistake one, you continue type. But there is one brother that wants to help him. I even called him yesterday to check on him after he left my church without my knowledge. You go through my page and you will see yourself that he has been with me for 1 year plus. My name is Evangelist Humphrey Ifeyinchukwu Onua from Spring of Life Global Ministry. Àwọn kan pè wá, wọ́n ní pé bàbá ti sọ pé ó bàbá lé òun fẹ́ dá kinní kan sílẹ̀ ní church wọn. Wọ́n láwọn èèyàn forí kó. Ẹnìkan send message pé òun mọ bàbá about 15 kinní kan years ago. Pé bàbá wá sí church, ó bàbá wá sọ́dọ̀ wọn. Ẹ jẹ́ ká wo àwọn mi ìfẹ́ máa play voice note àwọn èèyàn ní o, voice messages ti pọ̀ jù lórí ọ̀rọ̀ bàbá ẹ̀, lórí investigation. So another person, even I think it was even yesterday, tẹ́nìkan sọ wípé ó rẹ̀ pé lórí phone ni messages mo screenshot we mo send the CB. People are saying Iyalaje, people should be careful. This man, be careful. Bóyá gbogbo ọ̀rọ̀ tí bàbá ń sọ yẹn, bóyá ká sọ wípé bóyá nítorí wọ́n ti dàgbà ló jẹ́, bóyá ká sọ pé bóyá a gbọ́dọ̀ sọ pé àgbàlagbà tí ń jarán, àbí báwọn ṣe máa ń sọ pé tí àgbàlagbà bá ti ń dàgbà ó máa ń ṣọmọ kékeré, bóyá àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ, bóyá àwọn ọ̀rọ̀ tí mọ́, torí àwọn ọ̀rọ̀ yẹn kò jọra wọn. Àwọn ọ̀rọ̀ tí bàbá yẹn sọ, ọ̀rọ̀ yẹn ò jọra wọn. So whatever tí Agbala Gabriel bá ní láti fi assist bàbá yẹn, let him just give it to bàbá, kí bàbá yẹn máa lọ pẹ̀lú àwọn family ẹ̀, káwọn àwọn family ẹ̀ ti yọjú kó máa mú bàbá yẹn lọ. Bàbá said he has no children, family ti yọjú, bàbá ní children ni o, sọ́jọ́ orí ló pé gbà. Torí àwọn kan sọ pé bàbá ti wá ṣe 419 ní church àwọn rí. Mo ṣe ń gbọ́ message yẹn ni. Wọ́n ní bàbá ti wá ṣe, ó ti wá ṣe kíní, ó ti fẹ́ ṣe fún wọn. Wọ́n láwọn tiẹ̀ ti discuss ẹ̀ pẹ̀lú àwọn sister pé bàbá èrè tó wá sí church wọn gbà yẹn tó sọ pé òun fẹ́ dá kíní kan lọ jìgà bí nǹkan sílẹ̀. Mo ti gbàgbé nǹkan tí búmọ̀ àìsàn ṣe ṣàlàyé. Ẹjọ́ kí ló máa ń dálẹ̀ yìí tí wí tó máa ṣe Bible class kọ́, Bible school kọ́. Ẹ jẹ́ n wo voice note woman yìí, mi fẹ́ play voice note wọn yẹn ni. Wọ́n ló gba owó. Wọ́n láwọn kan tún fẹ́ fabẹ́ wọn gan ṣe sàárà. Wọ́n ló kù díẹ̀ káṣì bàbá tó tú kan tó le. Ṣé theological school ó fẹ́ ìjọ bẹ́ẹ̀.
ó dàbí pò náà ni. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa sáré máa sọ pé ọ̀rọ̀ bàbá yìí ò jọra wọn o. Whatever tí anybody bá ní tó fẹ́ fi assist bàbá yìí, let them just give it to bàbá and let bàbá go. Kí bàbá máa lọ pẹ̀lú àwọn family. Bàbá lóhùn ò lọ́mọ, àwọn ọmọ ti yọjú. Máà yẹn ó tún dárúkọ church ẹ̀ síbẹ̀, ó kọ orúkọ ẹ̀ síbẹ̀. He said we should go to his page, we should go and see. Ó yẹ ká tiẹ̀ wá page ẹni yẹn lọ bóyá a lè rí. Ó dárúkọ ẹ̀ síbẹ̀, ó ní ká lọ wo page òun pé a máa rí bàbá yẹn ń bẹ̀. He was in his church for 1 year tó ń tọ́jú bàbá yẹn. So ogun kẹlòmíì tí wọ́n believe pé orí social media ni wọ́n ti máa make a live. Anybody that has any problem will now be going to Agbala. Anybody that has money problem will now be coming to me. Anybody that has problem will now be going to speakers from one speaker to another. Láti máa sọ pé àwọn need assistance. Mi ò mọ àwọn theological school tó ń sọ pé wọ́n fi ń ṣe 419. Èmi ò mọ kankan pẹ́. Bàbá lóun fẹ́ kọ̀wé, òun kó 80 million sílẹ̀. Bàbá ní 80 million. So 80 million yẹn ẹ̀kan náà ni bàbá kó gbogbo tó ní láyé àti lọ́run sí, ni wọ́n sì gbà lẹ́ẹ̀kan náà 80 million. Ẹ mọ̀ tanra yín. Ẹ mọ̀ tanra yín o. Ẹ má tanra yín o. Èmi ni tèmi, èmi máa ń ṣiṣẹ́ bí Holy Spirit bá ṣe direct mi ni. Bí Ọlọ́run ò bá rán mi sẹ́nìkan kò sí nǹkan tẹ́ni yẹn lè ṣe. Ajídára lọ́lọ́run, ìbá àforíso kó dorí kodò, kó forí gúnlẹ̀, ó ń dára ni o. That is one thing about me. So ìgbà tí gbogbo èèyàn ti ń sọ mo ní àmì ò tiẹ̀ ní interest pa case bàbá yẹn. Ẹ̀mí mi ò tiẹ̀ ní pé kí n lọ wo show yẹn. Mo rí wọn ní mi ò mo wà lórí ìgbà tí wọ́n gbé bàbá kan wá 48 years in kíní kan nothing to show for it. Mi délé mo kúrò ńbẹ̀. Because you cannot be in abroad for 48 years. Tó bá ṣe dáadáa sílé kátọ̀ tó yẹ pé ó tiẹ̀ dúpẹ́ wọn tó bá tiẹ̀ worse pé wọ́n deport èèyàn ní after 48 years tó padà sílé ṣé tó bá ṣe dáadáa sílé ò ní rí nǹkan fall back sí. Don't tell me what is not. Is it possible láti travel wá ní abroad for good 48 years kó wá máa padà wá bá sọ wá lórí ìkànnì pé you have nothing to show for it. What of àwọn tó wà ní Nàìjíríà tí wọ́n ń wá opportunity gan láti travel àti wọn ò tí rí àwọn go jáde kan sọ pé àwọn ò lẹ́ni to show for it. Báwo lèyàn ṣe máa bímọ tó máa sọ pé ò bímọ. So àwọn family tó wá jáde wá àwọn family tí wá jáde wá ń sìn káwọn family ẹ máa gbé lọ kán lọ tọ́jú ẹ o. Kí àwọn family ẹ máa gbé lọ kí wọ́n lè tọ́jú ẹ. Not even a house. Mọ́mí mo Bọ́lájí Ọlánìkẹ́ Àjàlá, not even a house, not even ilé single ilé àbẹ̀rẹ̀wọ̀ bíi ti ilé Èkúté pé I have something 48 years èmi rè ẹni tó ní 80 million kó tó ní 80 million kó tó máa sọ pé ó fẹ́ fi 80 million publish ìwé 80 million kó fẹ́ fi publish ìwé kí ni wọ́n gangan ti fi ìgbésí ayé ṣe kó ẹni tó lè mú tó fẹ́ fi bàbá lè ní dementia. So gbogbo ọ̀rọ̀ tó bá sọ kọ́ lẹ máa gbàgbọ́. Tọ́lá àwọn èèyàn ti pè mí etí mi fà bí wọ́n ṣe ń screenshot ni wọ́n send the message Ọlọ́run mi ò parọ́ fún yín. Àwọn gbogbo voice note kún tí gbogbo àwọn voice note kan wà tí mi tiẹ̀ tí ilé kà. Ẹ jọ̀ọ́ kẹ́nìkan bá mi wá máa tó sọ pé Chukwu whatever yẹn tó ní orúkọ ẹ jẹ́ kí n wò. My name is ẹnìkan tún ní I have run a deep research on this man and what I can say is that there is no such name linked to Canada. There is no such name linked to Canada. Humphrey Ìfẹ́yìn Chukwu Onua ẹ jẹ́ ká wá Humphrey ẹ jẹ́ kí n kọ orúkọ yẹn jáde kẹ́ ẹ bá mi wá bóyá orúkọ tó wà lórí page lélẹ̀. Ẹni tó sọ pé òun mọ bàbá yẹn ti wá sí church òun rí àwọn èèyàn comment síbẹ̀ o so èmi ò fẹ́ ní ti torí mo fẹ́ lọ sùn mo ṣẹ̀dé láti ibi iṣẹ́ ni so àwọn èèyàn dẹ̀ ń pè mí mi ò wá mọ oye calls mo fẹ́ ẹ má bínú wọ̀nyí tẹ́ ti ń pè mí o àwọn messages sì wà kì í ṣe pé bí mo ignore yín o but this is just getting too much.
Iyalaje ẹ wo kíní kan ẹ jẹ́ ká wà very careful Iyalaje mo ní kí ló dé Ifeyichukwu ẹ jẹ́ ká wo Ifeyichukwu o òjò máa ń rọ̀ àti one spring. School theology tí bàbá tí wọ́n ló ti fi gbá wọn ní chọ́ọ̀chì wọ́n lágbà bọ́là ní bàbá gan ẹ jẹ́ ká wà very careful o ṣé bàbá tí wọ́n máa gbá wa wọ́n máa kéèyàn wá ṣé àwọn èèyàn tó bá wá sórí social media gan mo ṣé wọn ò mọ̀ pé tẹ́ bá ti wá sórí social media àwọn tó máa mọ̀ yín máa gbórí jáde ni. mo fẹ́ kọ orúkọ máà tó sọ̀rọ̀ bóyá máà ni àbí woman ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ sí bá ti post ẹ bá mi lọ sórí Facebook ẹ lọ bá mi wá orúkọ yẹn jáde. Onuoha yes ọkùnrin ni ó yá ẹ lọ ẹ bá mi wá orúkọ yẹn jáde. ẹnìkan náà tún sẹ́yìn ó tún ẹnìkan náà pè mí ó ní bàbá yẹn ọmọ Ìjẹ̀ṣà ni bàbá yẹn o bàbá is from Ìjẹ̀ṣà is a fan one Iyalaje ẹ má dáhùn o bàbá is from Iléṣà o sorry bàbá is from Iléṣà o ẹ má dáhùn o is a fan one o people are just sending different messages to me. kí ló dé the baba should go and sit down káwọn ọmọ ẹ máa mú lọ náà. táwọn bá máa dáwó fún yàn ẹ jẹ́ ká mọ̀ àwọn tá a fẹ́ dáwó fún pé àwọn tó really need help àwọn tó bá need the help èèyàn lèèyàn máa ń dáwó fún. ẹ jẹ́ ń wá Ifeyichukwu àbí kí lẹni yẹn ló ń jẹ́ kí ni mo kọ sílẹ̀ yẹn. Ifeyichukwu ẹ bá wọn ṣé mo ti pín ẹ wọ́n dẹ̀ pé mo pín ẹ àbí ṣé mo pín ẹ orúkọ yẹn tí bá pín ẹ bá mi press like torí mi go rí ok ó yẹ kí n pín ẹ náà mo pín ẹ ok offering ẹni tẹ́ bá ti rí ẹ jẹ́ kí n mọ̀ Ifeyichukwu orúkọ Yíbò ni bàbá tún lọ ṣọ́ọ̀ṣì Yíbò yóò tún gbá Yíbò Ọlọ́run dáríjì mi bàbá ti ní dementia ẹ má tí ìjà conclude wọn láì Ifeyichukwu ọ̀run òwà ẹ jẹ́ káwọn bóyá máa gbórúkọ yẹn jáde àbórúkọ chọ́ọ̀chì ládẹ̀ máa wá ó gbé jáde o. irọ́ orúkọ tó gbé jáde fún mi yàtọ̀ offering àwa mọ̀ bóyá gbogbo orúkọ òkè ẹjọ́ yín tẹ́ bá rí ẹ jẹ́ kí n mọ̀ o ìfẹ́ orúkọ àwọn tó ń jẹ́ orúkọ yẹn máa pọ̀. wọ́n ní bàbá fẹ́ ganu sí ni me I'm not interested o òkè ẹni yẹn gan bí orúkọ ẹ̀ náà ló fi ṣe orúkọ yẹn gan nǹkan tó fi ṣe péjì ẹ̀ ló yẹ kí n wò náà tó fi comment lórí Facebook sorry ẹ má bínú orúkọ tó fi comment gangan bó ṣe kọ lórí Facebook ló yẹ ká wò orúkọ tó fi comment Ifeyichukwu on free ẹ jẹ́ orúkọ tó fi comment ní kẹ́ jẹ́ kí n kọ ẹ má bínú mo fẹ́ ká wà ní orúkọ tó fi kọ́mẹ̀ntì la máa wá ẹ má bínú kì í ṣe orúkọ tó introduce orúkọ ẹ̀ gangan kọ́ ni a máa kọ sílẹ̀ bọ̀ orúkọ tó fi kọ́mẹ̀ntì la máa wá ẹ̀yin tẹ́ ń pè mí ok sọ́wọ́n mi ló ń pè mí ó ti wà ní school Ifeyin ẹ má bínú o Ifeyichukwu
orúkọ tó fi comment la máa kọ, ìyẹn la máa fi wá page ẹ̀. Humphrey kíní kan, Humphrey àbí Humphrey Chuzi àbí kí ló ń jẹ́ Humphrey. Humphrey Chuzi. Orúkọ tó fi comment ní kẹ́ bá mi wá. Eléyìí la máa eléyìí ló fi comment, so definitely orúkọ èyí tẹ́lẹ̀ tá máa wá lélẹ̀. Mo fẹ́ wò bóyá máa rí bàbá yẹn lórí page ẹ̀ ni o. Ẹ̀yin tẹ́ bá ọwọ́ yín bá fàṣẹ bá mi wá o. Tẹ́ bá ti rí ẹ jẹ́ kí n mọ̀, please. Fine, Chuku. Officize àbí nǹkan. Yes, we are olójà ká máa ṣe publicly báyìí. Èmi má ti ṣe mo máa yọ ọwọ́ mi, kò sí kan tó kàn mí, mi ìkú bá yín, mi share tẹ́lẹ̀tẹ́lẹ̀, mi ò dá sí. So whatever. But people are saying a lot. So a gbọ́dọ̀ ignore. Èmi gbogbo nǹkan táwọn èèyàn bá sọ, we have to make good use of it. Because we are not always perfect. Ọlọ́run nìkan ló perfect. So we have to be very careful. That is it. Ó gbé wá for bye. Ó gbé wá for real. Ó gbé wá. Pastor lẹ́ni yẹn o. Ó gbé wá o. He's a pastor o. Ẹ jẹ́ wọn bóyá phone number wà ńbẹ̀ tí mo lè pè gan lórí page ẹ̀. Does he have a phone number? There's no phone number there. Does he have a phone number on his page? I would have called him straight. You don't know me. Ẹja wá bàbá 1 year ago. Ṣáà mo wá bàbá lé 1 year ago ni. Please, can someone just search for the Baba on his page? He said the Baba. Free Chuku, mo ti rí phone number. Ẹ jẹ́ kí n kọ sílẹ̀. I will call him. Èmi ẹ̀gbọ́n wọn ni. Call on Joe Gbe. I've seen one phone number, hotline. +234 81 36 134 335. Ṣé kò gùn jù báyìí? 8136 13335. Another one, hotline 07026 79 5020. Emmanuel Jessica. Oh, you've seen it. God bless you, ma. I'm happy. He will tell us about Baba. You know, can hear me? Investigation continues. Yeah,
Yeah. Ó yá, ibo ló ti máa pè jàre. Ẹ̀yin tẹ́ ń pè mí, ẹ má bínú. Kí ló dé? +234. Ṣé mo ti recharge fóònù jẹ́ kó tẹ wò báyìí? 81 36 133 5 0031 36 31 13 335. Ó lè pé 41 bẹ́ẹ̀ àbí ṣó correct báyìí? Kò correct. Bóyá mi kọ́ pé ẹ jẹ́ kí n lọ sórí, ẹ jẹ́ kí n save number yẹn sórí WhatsApp line lélẹ̀. Therefore 70 26 79 5020. Ẹ jẹ́ ká save ẹ̀ náà. Ẹ jẹ́ á fi pastor Facebook sí. Ká lè ká tiẹ̀ wá jáde náà. Káwọ̀ bóyá ó máa gbé. Okay, go back to WhatsApp. Have you called him? Mommy, I've called that man. Please give him my number to call me. It's not going through here. Mommy Mojisola, ẹnikẹ́ni yẹn pè mí, ẹ fún ní studio line. Please, oh my God. Ẹ jẹ́ mo rẹ̀ kí mo máa recharge sórí fóònù yìí ni o. Ẹ̀yin èèyàn mi. The WhatsApp line is not going through. Ẹ jẹ́ kí n save another one. Ó rẹ̀ pé mi ò lè credit, ó rẹ̀ pé mi ti recharge sórí fóònù ilé. Oh my God. Okay. Please tell him to call me. Give him the studio line. Okay, let me send you. Thank you. Ẹni kó pè mí sórí WhatsApp. +1 317 429 7082. Nọ́mbà mi nìyẹn. Mommy Mojisola, mo ti send ẹ, mo ti fi reply yín. +1 317 wádìí kíni. 317 429 7082. Ó yá, ẹ fún nọ́mbà mi. Ṣé kò sí like mo bá mi download app ẹ síbi. Má dẹ̀ ti recharge. Yes, go add up. Adiza.
story yóò hard up o if I mi ò tiẹ̀ lè mi ò gbọ́ gan mo kàn wo bí how many minutes ń bẹ ni mi ò gbọ́ story yẹn dáadáa because mind me I follow my mind mi ò kí n tàn mí èmi ò like mo tiẹ̀ ṣe ń gbọ́ gbogbo báwo ló ṣe máa travel for how many years tó máa dé tó máa lóòrí nǹkan kan mú bọ̀ so tó bá ti wá rí nǹkan kan mú bọ̀ láàbroad wàá máa bọ̀ lé ká dáwó fún ẹ I don't do things like that ṣe bá abroad la wà yìí tí iṣẹ́ ni mo ti ń bọ̀ mi ò tí sùn iṣẹ́ 12 hours mo lọ fà 7 to 7 àárọ̀ tí mo ti dé ọ̀rọ̀ àwọn court room ni mo fẹ́ nìkan lápọ̀ntment for 7:30 lẹ́ni mi tí wọnú ilé inú mọ́tò ni mo ṣì wà láti àná ni mo ti kúrò nú ilé so màá wá ọlọ́mọ yẹ kéèyàn kọ́nà má jẹ́ kéèyàn kí ìrìn àjò dàbí ejò tó rìn lórí àpáta tí ò nípa ó wá travel for 48 years ó wá travel for 48 years ó wá padà dé ní 48 years ó wá padà dé so àwọn tí ò travel tí ò lọ opportunity láti travel for 48 years tí ò lọ opportunity láti travel abroad for 60 days nìkan wá máa dáwó fún wọn tó ti lọ for 48 hours kí ló mú bọ̀ kọ́nà má ṣe ìrìn àjò wa tó dàbí ejò tó rìn lórí àpáta tí ò nípa so ẹ wulẹ̀ sọ pé bàbá ní dementia bàbá ọmọ nǹkan tó ń sọ kí wọ́n káwọn family ẹ̀kẹ́ fún níwọ̀n tẹ́bá tó wá fẹ́ lọ fi jẹun kó máa lọ. no bàbá is over 80 years téèyàn bá dé 80 years ní kí wọ́n sọ pé òun ò ní family òun ò lọ́mọ ìbáwọn family ti yọjú. then bàbá is over 80 years àwọn tó ti ń jáde pé bàbá wá sí church àwọn pé fẹ́ wá gbà àwọn ń kọ́. àwọn tó ti ń sọ̀rọ̀ bàbá bíi 15 years ago 19 years ago pé bàbá fẹ́ wá gbà wọn ní church àwọn pé kódà Ọlọ́run ló ní ká àwọn obìnrin wọn gan bàbá ti tún fẹ́ máa mú wọn mọ́lẹ̀. ẹ̀yin yẹn ń kọ́ ẹ yọ gbogbo èjì yẹn yọ kúrò ní èjì bàbá náà ẹ yọ 15 years ẹni tó pè mi òun fẹ́ máa play voice èèyàn ni ẹni tó pè láti fi tó pè ìgbà tí bàbá mò ń bọ̀ mi ò fẹ́ mi hard mi play voice èèyàn. Ṣé bàbá ò bá yàn sùn ni bàbá fẹ́ bá àwọn gẹ̀ẹ́sì yẹn sùn náà àkọ́sọ́ nípa àṣírí bàbá tú tó fẹ́ fi máa fi kíní theology school gbá wọn. mi fẹ́ kọ́ ẹ gbọ́ orúkọ ẹni yẹn náà. kí mi lè tú kíní send ni ok ó ti ń play ẹ jẹ́ kó play díẹ̀ kó gbọ́ orúkọ kúrò mo fẹ́ kẹ́ni yẹn dárúkọ ẹ̀ kọjá just a quick one. Agbala Gabriel ń ṣe tó ṣó bàbá kan tó pèrè ní Professor Dia nígbà tí mo kọ́kọ́ rí bàbá yẹn picture yẹn kọ́kọ́ come across tí mi pé ojú ìlú familiar but ìgbà tí mo wá mo wà níbi iṣẹ́ ní Iyalaje so ìgbà tí mo wá tún wo tí wọ́n tún gbé bàbá yẹn wá again ojú yẹn wá ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé this particular man èèyàn tí mo ti rí like let me say a ti máa lọ sí 15 years ago tó wá báyìí náà tó wá sí church ibi tí mo lọ gbà yẹn tó wá present rẹ̀ as professor pé òun fẹ́ dá theology school sílẹ̀ káwọn wá register kìíní kan a lot of. ó tún stop nítorí àmọ́ kó máa ká lórí kinní ló wà ní ẹjẹjọ sún síwájú. ó yẹ ká mo bá lè gbé sórí orí WhatsApp ni à. tó pèrè ní Professor Dia nígbà tí mo kọ́kọ́ rí bàbá yẹn picture yẹn kọ́kọ́ come across tí mi pé ojú ìlú familiar but ìgbà tí mo wá mo wà níbi iṣẹ́ ní Iyalaje so ìgbà tí mo wá túbọ̀ tí wọ́n tún. bá passport wà ní CBN ẹ̀dẹ̀ gba gbogbo nǹkan báyẹn gbọ́ CBN fẹ́ lò wọ́n fẹ́ forí ẹ̀ ṣòwò. èèyàn tí mo ti rí like let me say a ti máa lọ sí. old age ń da bàbá láàmú ẹ má dára yín láàmú old age. tó wá báyìí náà tó wá sí church ibi tí mo lọ.
That is when you are true. Okay, he's there. God bless you, Abiola. Ẹ máa send it sí wa now. A lot of people fell victim of it. Even gone kí ló dé. Ẹ máa sọ̀rọ̀ lọ. Hello, ẹ wo pé èdè sùúrù ẹjọ́ mi mọ̀ tí kíní ṣe ń padà sẹ́yìn o. Ṣé mo lè send ẹ̀ sí ọ̀dọ̀ mi? Ó dẹ̀ dùn mí bí tán lọ send ẹ̀ sí o. Ṣé mi ò lè copy kíní ẹ̀ ṣá? Ẹ jẹ́ kó máa play lọ tó bá ti débi tí wọ́n fi fẹ́ gba ẹ máa gbọ́. So, hey, Joyce Blog, God bless you, my sister. So, gbogbo àwọn nǹkan báyẹn I don't do it. Gbogbo information tó ti dọ́dọ̀ wa, scammer ni bàbá yẹn nígbà tó di pé bàbá tó wá pé bàbá tiẹ̀ wá wọ dementia báyìí, kó tó di pé bàbá tiẹ̀ wá wọ old age báyìí. The baba has always been a gbàgbàgbà, àgbàbọ́là. So, nígbà tí nǹkan bá tún dé, tán gbé kéèsì wá, tí ẹ tún sáré ṣe blabla tá tún lọ ń dáwó tó lọ padà jí bí kéèsì bàbá tún lè fi bèbè gan ó tún dájé lè lọ. So kéèsì lè máa worse if care is not taken. So bàbá ní dementia ó dẹ̀ mọ̀nà Àgbàlá Gabriel tó ní bí mo bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ o. Bàbá ní àgbà ń da bàbá láàmú ṣùgbọ́n bàbá lè lọ sí old age. Ó dè jíyẹ́ dẹ̀ tí bàbá lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel. Mi ìmọ̀dí tí kíní yẹn ṣe ń padà sẹ́yìn. Òtórí yẹn fọ́ ní gan. Bí bàbá ṣe wá síbẹ̀. Tí bàbá ṣe fẹ́ gbé àwọn obìnrin gan fúnra ara wọn, àwọn obìnrin bàbá tún fẹ́ máa lá àwọn obìnrin nínú church. So ẹ bá old age yẹn format yẹn wẹ́, but thank God páwọn family ẹ̀ tẹ̀ ti yọjú. Wọ́n ní Àjàyí Olúwatósìn, wọ́n ní I confirm you by the vision. Bóun ti yín ṣe jẹ́ tẹ̀ fi vision wò. Yes, call that man. Tí bá fẹ́ call man, mo máa fẹ́ ṣe kí lẹ̀ ń pè ná. Mo fẹ́ recharge orí fóònù yìí. Orí bí ni kíní wà tí mo lè fi recharge. Bóyá kí n sáré download kíní yẹn. Ṣé kí n download app yẹn, abẹ́ máa bá mi recharge. Kẹ́nìkan bá ẹ wò ẹni tó bá wà ní US lè bá mi recharge. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n download ẹ̀ Play Store mo ráyè. Ṣé Play Store ní mi ìdẹ̀ tí download ẹ̀ orí fóònù yìí mo download Play Store sí. Mo download Laika Mobile sí. Ẹ jẹ́ kí n lọ mo ráyè. Akọ̀ wa máa béèrè question lóríṣiríṣi lọ́wọ́ mi ni o. Laika Mobile app. Ṣẹlẹ̀ ẹni tó bá lè bá mi download sórí kíní studio line now. Ṣé kí n pa kí n sáré recharge ká tún wá continue padà. Ṣé kí n pa? Ẹ jẹ́ ó tí má lè sáré lè ṣe. Mo ti ń download ẹ̀. Ẹ jẹ́ kó download. Onílé owó Olúwa ṣeun. Ṣé ká wọlé padà? Ṣé kí n sáré pa? Ẹ jẹ́ káwọ́ tó bá máa wọlé. Ẹ jẹ́ sáré recharge sí. Mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ ni. Mi mọ̀ pé kíní gan ti pé mi lè